Gómìnà ìpínlẹ̀ Niger tí wọ́n máa ń pè ní Àgbẹ̀lọba nítorí pé ó múra sí iṣẹ́ àgbẹ̀ tó sì tún jẹ́ pé ní gbogbo ilẹ̀ Haúsá láàrin àwọn gómìnà tó wà nílẹ̀ Haúsá òun nìkan ló máa fi gbogbo ẹnu sọ wípé ọmọ nínú òṣèlú ní òun jẹ́ fún Tinubu, àti pé ní gbogbo ilẹ̀ Haúsá nínú àwọn gómìnà ilẹ̀ Haúsá òun ní ọmọ Tinubu nínú gbogbo wọn. Gómìnà náà ó mà ti jẹ́rìí sí ọ̀rọ̀ tí gbajúgbajà ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá ní olóyè Sunday Adéníyì Adéyẹmọ tí ó gbajúmọ̀ sí Sunday Ìgbòho. Ó ti jẹ́rìí sí ọ̀rọ̀ Sunday Ìgbòho tí èyí táwọn kan tó máa ń gbógun tì sí pàápàá àwọn alágbára ilẹ̀ Haúsá tó lè jẹ́ pé ọ̀pọ̀ ọmọ Yorùbá ènìyàn ránṣẹ́ sí àwọn alágbára Fúlàní àti àwọn tó máa ń bu ẹnu àtẹ́lu Sunday Ìgbòho fọ̀rọ̀ náà pé gómìnà kan ní ilẹ̀ Haúsá lónìí náà ti sọrú ọ̀rọ̀ báyìí o, kí wọ́n lọ gbé gómìnà náà tàbí kẹ́tọ́ lọ fi ẹjọ́ tiẹ̀ náà kí wọ́n fi sun àwọn ọ̀tẹlẹ̀múyẹ́. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni gómìnà náà sọ? Gómìnà ọ̀hún gbòòsì ni gómìnà ìpínlẹ̀ Niger, gómìnà Umar Bago là ń sọ nípa ẹ̀ o. Òun ló sọ̀rọ̀ tó di awuyewuye táwọn èèyàn sọ̀rọ̀ lé lórí yìí. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ló sọ? Ó mà níbi bàbá náà bó ṣe pé ìpàdé àwọn àgbààgbà àti adarí àwọn Fúlàní ní ìpínlẹ̀ Niger, níbẹ̀ ló sì ti bẹ̀rẹ̀ sí ní fa ìbínú yọ tó bẹ̀rẹ̀ sí ní máa fi ọ̀pọ̀ ọ̀rọ̀ sí wọn wípé àwọn Fúlàní ló wà lẹ́yìn ìjínigbé àti ìfẹ̀míṣòfò tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà Umar Bago jẹ́ kó di mímọ̀ pé ní gbogbo ìgbà tí wọ́n bá jí ẹnìkan gbé tí ẹni náà bá wá sanwó ìtúsílẹ̀ tó jáde tán, ó ní gbogbo àwọn tó ti jáde máa ń sọ ni pé àwọn tó jẹ́ wọn gbé àwọn Fúlàní ni. Bago wá béèrè lọ́wọ́ àwọn adarí Fúlàní pé báwọn èèyàn bá ń sọrú nǹkan báyìí táwọn èèyàn sì ń gbọ́, ó ní báwo ni wọ́n ṣe fẹ́ ní ìfẹ́ ẹ̀yìn Fúlàní tí wọn yóò sì tó foyè ọkàn tán wọn. Umar Bago ní eléyìí ò ṣeé ṣe. Bẹ́ẹ̀ ló wá jẹ́ kó di mímọ̀ wípé àfi kí àwọn adarí Fúlàní kí wọ́n pe àrò àti ọ̀dọ̀fin inú wọn kó lọ ṣe ìpàdé láàrin wọn kọ́mọ bí wọn yóò ṣe fòpin sí ìfẹ̀míṣòfò àti ìjínigbé, nítorí ó láwọn ọmọ wọn àwọn ló wà nínú igbó tó ń jiyàn gbé tí wọ́n sì ń pààyàn. Umar Bago ó tún wá jẹ́ kó di mímọ̀ wípé káwọn èèyàn náà kí wọ́n kéde wípé àwọn tako ìfẹ̀míṣòfò àti ìjínigbé, eléyìí tí ó jẹ́ káwọn èèyàn mọ̀ pé wọn ò sí lẹ́yìn ìwà burúkú bẹ́ẹ̀. Ṣá o, ọ̀pọ̀ èèyàn tó gbọ́ ọ̀rọ̀ tí Umar Bago tó sọ yìí ni wọ́n ń sọ pé ṣèbí nǹkan tí Sunday Ìgbòho náà ń sọ rèé wípé àwọn Fúlàní àwọn ló ń dáàbò bo àwọn Fúlàní afẹ̀míṣòfò tí ìjọba ń pè ní báńdíìtì tí wọ́n wà nínú igbó. Ó ní gbogbo ọ̀rọ̀ yìí ni wọ́n ń pe Sunday Ìgbòho lẹ́ni tó gbé ọ̀rọ̀ ẹ̀yàmẹ̀yà rù sórí tó ń gbógun ti ẹ̀yà Fúlàní. Kódà táwọn kan tó mú ẹjọ́ ẹ̀ lọ sọ́dọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ fún irú ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n yẹ pé ọ̀rọ̀ tí Umar Bago sọ ìwọ́n ló ti dá Sunday Ìgbòho láre tó sì ní kí wọ́n lọ fẹjọ́ tiẹ̀ náà kí wọ́n lọ fi sun olórí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́.